Alhamdulillah rabbil alamin. Wa sallallahu wa sallama wa baraka ala abdihi wa rasulihi Muhammadin sallallahu alayhi wa ala alihi wa sahbihi ajma'in. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ìkẹ́ àtọ̀lá rẹ̀ kó máa bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Kàtà kan àkíyèsí mi ọ̀rọ̀ mi ní dálé lórí fún gbogbo ọba káàárọ̀ jíire nílẹ̀ Yorùbá tí wọ́n jẹ́ mùsùlùmí. Ọba pọ̀ nílẹ̀ Yorùbá àmọ́ àwọn ọba tí wọ́n jẹ́ mùsùlùmí ni mo dájú ọ̀rọ̀ mi kọ lẹ́ni. Àkíyèsí lélẹ́yìí. Ní nǹkan bí ọjọ́ mélòó sẹ́yìn mo gbé fídíò kan jáde tí mo fi béèrè lọ́wọ́ gbogbo àwọn mùsùlùmí wípé ǹjẹ́ lódodo ni béèyàn bá ti jọba nílẹ̀ Yorùbá wọn kì í lẹ́sìn mọ́. Gbogbo ẹni tó bá ti jọba wọ́n ti di igbákejì Ọlọ́run, àrà tó bá wù wọ́n ni wọ́n lè máa dá. Igbákejì Elédùmarè. Wọ́n ti di igbákejì Elédùmarè. Ǹjẹ́ kò yẹ kí irú wọn lẹ́sìn? Broda kan wá pè mí bóyá wọn ṣẹlẹ̀ láǹfààní àti lè wo fídíò yẹn ni ìyẹn ló tún bí àkíyèsí tèmi. Broda yẹn wá ní sékìsí pọ́ máa lé Yorùbá ni mí àbí àwọn Fúlàní ló gbéṣẹ́ fún wa láti lè fẹ́ pa àṣà Yorùbá run. Wọ́n nítorí wípé àìrúbọ mọ́ àwọn ọba òun ni ò jẹ́ kí ìlú ó rójú, òun ni ò jẹ́ kí ìlú ó túbà kó tùsẹ̀. La ilaha illallah. Mo wá bí broda náà mo ní sí mùsùlùmí ni yín, wọ́n ní mùsùlùmí làwọn, wọ́n ń gba fóònù lágbàgbà pẹ̀lú ìyàwó wọn, àmọ́ gbogbo atótónu mi àti wọn kò lábọ̀ rẹ̀ torí pé broda náà kì í ṣe mùsùlùmí. Wọ́n ní a fẹ́ pa òsàrẹ́, a fẹ́ pa àdáyà àwọn ìṣẹ̀ǹbáyé, a fẹ́ pa gbogbo ẹ̀rẹ́. Wọ́n ní torí ẹ̀sìn àjòjì tí agbéwọ̀lú. Ẹni tó bá jẹ́ mùsùlùmí gidi yóò yẹ kó pè Ìsìlámù ní ẹ̀sìn àjòjì. Ìtumọ̀ ẹni pé kì í ṣe mùsùlùmí. Àkíyèsí tèmi wá rèé fún gbogbo ọba tó bá jẹ́ mùsùlùmí. Ǹjọ́ yẹ ó bójú mu? Torí pé níta máa gbọ́ tẹ́lẹ̀ náà wípé táwọn èèyàn máa wí fún wa ni pé gbogbo ipò ọba ọ̀nà táwọn èèyàn gbà débẹ̀ ìyẹn ni ò ní jẹ́ kí wọ́n lẹ́sìn. Wọ́n láì máyé yàrá ni wọ́n ti sí fún wọn. Wọ́n lè lòmíì lọ́jọ́ mélòó, ẹlòmíì lo ọjọ́ méje, ẹlòmíì méje èèyàn, ẹlòmíì ní wọ́n á rò pé èèyàn lè torí pé òun fẹ́ ju ń wá ipò kan láyé kó sì tàpá sí wípé òun ò bá mọ́ bọ́lọ̀ dáadáa. La ilaha illallah. Èmi wá rí wípé eléyìí ó lè ṣeéṣe kára àwọn tí kì í ṣe mùsùlùmí ká máa dárú ẹ̀ wò. Ǹjẹ́ ẹni tó bá pè rẹ̀ ní mùsùlùmí ó lè torí pé òun fẹ́ jọba kọ́ wá sẹ́sìn nù? Ǹjọ́ dáa kí wọ́n sọ fún yàn tó ń ti ọlá tó wò lè máa lò lórí ipò ọba ká wá sọ fún wípé bọ́ ọba kú lórí bọ́ọ̀ ti wà lórí ipò yìí ọ̀ ní bọ́lọ̀ dáadáa kọ́ wá lámì. Èmi ò bá àwọn ọba kan sọ̀rọ̀, àwọn tí wọ́n ní tàmá, tí wọ́n ní retí, tí ò ní gbàgbọ́ pẹ̀lú Ọlọ́run, tí wọ́n kì í ṣe mùsùlùmí, táwọn máa ń sọ wípé tí mo bá kú báyìí lérí ipò yìí àbí kí n ṣe dáadáa, kí ni kí n yí fáwọn alálẹ̀ ilẹ̀ yìí tí wọ́n ti kọ́kọ́ lọ, kí ni kí n yí fáwọn bàbá mi. Àníyàn rẹ̀ ni wípé tóun bá ti kú àwọn bàbá òun lòun bá pàdé ní ìrìn àjò àlìkíyàmá kọjá bẹ́ẹ̀. Àìjẹ́ mùsùlùmí lójú ọmọ wí bẹ́ẹ̀. Àwọn bàbá yín wọ̀nyí tó bá jẹ́ pé orí ẹbọ yìí làwọn náà kúlé lórí, èyí tó lè pé ọ̀nà kọ́lọ́mọ́jọ ọba wọn pàdé lálìkíyàmá. Torí wípé gbogbo ẹni tó bá jẹ́rò ná Ọlọ́run àbí afáànù rẹ̀ bẹ́ẹ̀ wọ́n ṣe wá ní ọmọ náà o. Ẹ̀yin ọba tẹ bá wá jọba mùsùlùmí àwọn èèyàn máa wí bẹ́ẹ̀. Àwa ò nígbàgbọ́ pẹ̀lú eléyìí torí pé tàjà súsù ní nǹkan tí ò sojú wa. Ká tó máa ṣe sọ́nà ká máa dábàá wípé bí wọ́n ti wí fún wa káwa náà máa lérò pé àbí bẹ́ẹ̀ ni ẹni tọ́kàn rẹ̀ bá dọ̀tí ní ọmọ nírètí sí gbogbo èèyàn tó bá ti rí láyé wípé n tí wọ́n ń ṣe ní kọ̀rọ̀kọ̀dá. Torí pé gẹ́gẹ́ bí ẹni tí ẹ̀mí ẹ̀ bá dọ̀tí ẹ̀ rí pé tí ọ̀pá fóònù súnà mi bá ń ṣe wá sí ìjọba àwọn míì ọmọ kọ́mẹ̀ntì wọn nígbà tí ń pẹ̀lú àwọn alálùsùn náà wọn lọ́lọ́mọ táwọn náà ń ṣe ń kọ̀rọ̀ yàrá. Ìtumọ̀ rẹ̀ ni pé ìwọ náà yìí ṣẹni eré ni. Gbogbo ẹni tí ẹ̀mí rẹ̀ ọba ti mọ́ yóò máa dábàá sí gbogbo èèyàn láyé ni pé aburú tóun náà ń ṣe ó kárí gbogbo ayé ni. Ìjẹ́ni eré ni ìfẹ́ ṣe dáadáa, ìfẹ́ lábọ̀ rẹ̀ ni ká máa rí èèyàn pè wá sákèésí lórí tá à ń ṣe tí ọ̀dà ká wá nírètí wípé ẹni tó pè wá sákèésí ká má máa níta máa sí lábẹ́lẹ̀ yìí pé Ọlọ́run ló mọ tó náà ń ṣe ń kọ̀rọ̀ yàrá ọdẹ́kọ̀rọ̀ yàrá ẹ̀. Nítorí bá sojú ẹ̀ ni ọmọ fi gbé ìdájọ́ lé èèyàn lórí. Àwọn ọba tá máa ń wí báyìí fún wípé àwọn ọba yìí àyèmáyé nǹkan ni wọ́n ti tẹ̀mọ́lẹ̀, àyèmáyé nǹkan ni wọ́n ti ṣe ká tó dórí ipò. Èmi ò nígbàgbọ́ sílé yìí, èmi náà sì lérò báyìí náà ò ní gbàgbọ́ sí. Àfìgbà tí Facebook wá dé tó wá tún náà sí rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba tán pẹ̀lú àwọn ní mùsùlùmí. À ń rá àwọn ọba tó jẹ́ pé orúkọ wọn là á fi ń lérò pé mùsùlùmí ni wọ́n. À sì ń rí wọn ní ibi ìtajọ́ ń kírun ọdún Iléyá, wọ́n jọ ń kírun yìí bí ọdún àwẹ̀. Àwọn èèyàn tó wá ń sọdún egúngún àtúnrà àwọn ọba yìí láàrin wọn.
àwọn èèyàn ń sọdún Ṣàngó àwọn ọba yìí tún àwọn tó ń jọ ń ṣe é ni Ọ̀ṣun Òṣogbo ọmọdàkọ ìlú kó má gba àdìjà àwọn èèyàn tó ń bodò àtúnrà àwọn ọba láàrin wọn àwọn èèyàn ń sọdún èṣù ẹ wà dánwò tó tún wọlé Yorùbá ń sìn àwọn èèyàn kẹ́yìn tó kóra wọn jọ àwọn ń ṣàjọ̀dún ọdún ẹgbẹ́ èmèrè èmèrè ní nǹkan tó jẹ́ pé nǹkan àtijú ni àmọ́ nítorí pé afẹ́rẹ́ ìtàjẹ púpọ̀ àwọn èmèrè náà ti wára wọn kàn àwọn náà sọ di ẹgbẹ́ aláwọn àjẹ́ náà ń sọ dún àjẹ́ ìdánwò tó burú lélẹ́yìí táwọn yẹn bá wá ń ṣe léyìí láì kìí ṣe mùsùlùmí ǹjọ́ yẹ mùsùlùmí lakum dinukum waliyaddi mùsùlùmí lẹ́sìn àwọn tí ò bá lẹ́sìn tó jẹ́ pé àwọn ò nígbàgbọ́ pẹ̀lú ìrìn àjò àlìkìyámà àníyàn wọn ni wípé lẹ́yìn ikú káwọn di yẹ̀pẹ̀ kò sí nǹkan kan mùsùlùmí tó nígbàgbọ́ pé wọ́n jábọ̀ pẹ̀lú ọlọ́run bóun bá sì ṣẹbọ kú òun ò ní ràánú ọlọ́run òun ò ní rálẹ̀ jáná wọ̀ ọyẹ kọjá wọ́n bẹ̀ èmi wá lérò wípé sẹ́yìn rẹ̀ pọ̀ ìṣọ̀kan kílùú lè bá a tò náà ló lè mú ọba máa bá wọn sọdún eégún máa bá wọn sọdún orò máa bá wọn sọdún èṣù ìrẹ́pọ̀ yẹ kó débẹ̀ yẹn ìjẹ́ ọba àkíyèsí lélẹ́yìí o torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n fẹ́ nítorí pé wọ́n fẹ́ jà wá lólé ẹ̀sìn wa àwọn kan máa wá kílèmù wípé ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run yìí máa bọ̀ ọ̀sà yìí máa bọ eégún òun lẹ̀sìn àbáláyé òun làṣà Yorùbá ẹ dákun sásà nìyẹn ṣé àṣà nìyẹn ṣèbí táyì náà bá fẹ́ polongo àṣà Yorùbá ìṣe Yorùbá lẹ́ẹ̀ máa fòfin hàn wá ẹ máa fa sófin ẹ máa fi fìlà gòbí hàn wá báwo ìgbà wo wá tún lè eégún wá tún dàṣà jàmbá ète ìwọ̀n gbígbà bẹ̀yẹn tó bá jẹ́ pé lódodo àwọn kan bẹ wọ́n jáfọbàjẹ́ nílẹ̀ Yorùbá ìlú máa ń láfọbàjẹ́ àyè ẹ̀kọ́ àwọn àgbààgbà táwọn ẹni yìí bá ṣe mùsùlùmí ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí tí wọ́n bá ní àfi kẹ́ ẹ ṣẹbọ kẹ́ ẹ tẹ́ dérì ipò àwọn àlànà tó yẹ kẹ́ ẹ gbégbà bẹ̀ torí pé wọ́n máa ń fẹ́ dà wá lópo ẹ̀sìn látara yìí pé pàṣẹ báwọn àgbàlagbà bí wọ́n ti ṣe tìlú fi rójú tìlú fi tò àfi kẹ́ ẹ ṣe o ẹ gbọ́dọ̀ tàpá sí ìṣẹ̀ǹbáyé o kẹ́ ẹ ṣe tutù kẹ́ wọ́ wọ́n mọ̀ wá gbọ́lá fún Ọlọ́run sì ní a'udhu billahi minash shaitani rajim wa idha fa'alu fa'isatan qalu wajadna 'alayha abahana wallahu amarana biha Ọlọ́run ní táwọn èèyàn bá ń ṣe tí ọ̀dà ẹgbẹ́ bọ́lọ̀ tí ní wa idha fa'alu fa'isatan Ọlọ́run ní táwọn ẹlẹ́bọ bá saburú kan aburú lọ́lọ́run bá pè ọmọjà aburú lọ́lọ́run bá pè ẹbọ Ọlọ́run wá ní qalu wajadna 'alayha abahana wallahu amarana biha wọ́n wà ní ìtànsì yìí àbáwọn bàbá wa lórí ẹ̀ ní o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó fẹ́ máa ṣẹbọ pẹ̀lú Ọlọ́run wọ́n mọ̀ kílèmù pé níta báwọn àwọn bàbá àwọn tí wọ́n tẹ̀lú níta wọn bá ń ṣe àwọn ọ̀gbọ́dọ̀ yìí ṣe ẹni tí bá ń bọ̀gún àfikọ́ mọ̀ bọ̀gún lọ ìjẹ́ onímọ̀ léèrè ọ̀gbọ́dọ̀ sọ de pé kò ní bọ̀gún mọ́ o ìyẹn ni wọ́n mọ̀ fi ja ìjẹ́ pé má pa ọ̀gbọ́dọ̀ gbẹ̀sìn débi pé wọ́n wá tàpá sí níta ìṣẹ̀ǹbálẹ̀ o àṣà Yorùbá o àṣà ni wọ́n mọ̀ pé fún yín Ọlọ́run wá ní wallahu amarana biha wọ́n máa sọ pé Ọlọ́run ló sì ní káwọn bàbá yìí náà máa ṣe bí ọba kọ̀sẹ̀ yín Ọlọ́run náà ló ní kí wọ́n máa ṣe náà ló jẹ́ kí ló kó tùsẹ̀ ẹ wá ní a máa ṣe é mọ́ wọ́n máa wá sọ bẹ́ẹ̀ Ọlọ́run wá ní rẹ̀ ànábì kul inna Allaha la ya'muru bil fahsha bá mi sọ fún wọn o Ọlọ́run kò ní ẹ máa ṣẹbọ o Ọlọ́run ò ní pa yín láṣẹ ìbàjẹ́ o atakuluna ala Allahi ma la ta'lamun Ọlọ́run ní tẹ́ ní mọ̀ ń pa ilẹ̀ ń sọ pẹ̀lú èmi Ọlọ́run àwọn bàbá yín wọ̀nyí àìmọye ìgbà tó jẹ́ pé ọ̀làjú ò tí ì dọ́dọ̀ ẹlòmíì àlejànú kó wọn lérè àlejànú àwọn èṣù ó jẹ wọn lérè kò sọ́làjú pẹ̀lú wọn nígbà náà èṣù jẹ wọn lérè àwọn lérò pé ní tí ká máa bọ̀ sàyí ká máa bọ eégún yìí ó ní olójú ọ̀nà ẹlòmíì bá bẹ́ẹ̀ kú Ọlọ́run wa ni ẹ sọ fún wọn èrè ànábì sọ fún wọn o qul inna Allaha la ya'muru bil fahsha Ọlọ́run kó ní wọn ó ṣe o atakuluna ala Allahi ma la ta'lamun ntẹ ní ma ń pa ẹ̀lẹ́ ń sọ mo fẹ́ fi lè kílẹ̀ wípé ẹ má jẹ́ kí wọ́n fi ẹ gbọ́dọ̀ jẹ́ kó orísun yín parẹ́ ẹ gbọ́dọ̀ bá ẹ̀sìn àjòjì ni wọ́n máa ń pè ẹ̀sìn Islam ẹ̀sìn àjòjì ọba tó bá wá jẹ́ mùsùlùmí bí wọ́n léèrè ta lọ́lọ́run kọ́kọ́ dá èyí tó dájú ni pé wọn ò ní sọ pé àwọn bàbá àwọn yìí tí wọ́n ń jẹ́ Ṣàngó àbí tí wọ́n ń jẹ́ Ọya yìí lọ́lọ́run kọ́kọ́ dá èyí tí wọ́n wí náà ni pé ẹnìkan bẹ tí ń jẹ́ ànábì Adam ẹ̀sìn wo lẹ̀sìn tiẹ̀ Ṣàngó ni àbọ̀yà àbẹ́sù lọ́bọ odòwó lọ́bọ ọ̀pọ̀lọpọ̀ àwọn òòṣà tí wọ́n ń bọ nílẹ̀ Yorùbá yìí ẹ̀yin ọba tẹ́ jẹ́ mùsùlùmí ìtàn rẹ̀ ìtàn ní ò tí ì wọ bíi 100 ọdún
èmi 100 àbọ̀ ọdún ẹlòmíì láyìn àwọn bàbá àwọn lógun kan ni wọ́n pàdé èrè ibẹ̀ ni wọ́n ti gbégún kan wọ̀lú gbogbo tí wọ́n wí ìtàn yìí ò tí ì jọ 103 ọdún lọ o 103 ọdún yìí láyé ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tó bá jẹ́ pé eégún yìí lójú ọmọ tùbà tó ṣe fún wọn àwọn tí wọ́n ti wá kọ́kọ́ lu ayé káwọn bàbá wọn yìí tó gbégún wọ̀lú láti inú igbó tí wọ́n lọ kí lọ́lọ́run fi dáàbò bò wọ́n gbà náà ta làwọn ń sìn ta làwọn ń bọ̀ ìtumọ̀ ẹ̀ náà ni pé ẹni tí wọ́n ń sìn náà ni Allah wahidul qahhar ọlọ́run ọba kan ṣoṣo ọba tó borí gbogbo nǹkan wọ́n máa wá fi àwọn kankan dẹ́rù bàyà gẹ́gẹ́ bí eré orí ìtàgé àbí sọ́jọ́ ti lọ ni àwọn kan sí eré orí ìtàgé kan gbà kan kò sí ẹni tí ìsìlámù rẹ̀ ọba lálàáfíà tẹ́rù ò ní máa bà ẹnìkan àwọn sì fẹ́ fi polú ẹ̀sìn tí wọ́n ní ẹni yẹn kì í ṣe mùsùlùmí ẹlẹ́sìn táwọn kíní ni ó wá jọba lọ́ba ló wọn ní bá wọn sọ̀rọ̀ wọn ò ní bá wọn bọ̀gún wọn ò ní bá wọn sòsà nàbà àwọn yẹn ọ̀ ní bọ́sàkẹ́ àwọn ọmọ rẹ̀ bá bẹ̀rẹ̀ sí kú ọmọ rẹ̀ tó kú ò níye àbálọ àbábọ̀ o ó padà ṣẹ́gun àwọn òòṣà yìí o látara ìgbàgbọ́ ẹ̀sìn rẹ̀ tí wọ́n fẹ́ fi polú fún wa látara eré ìtàgé yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba lẹ̀rú ọmọ bá pé táwọn ọba sòòṣà táwọn bọ̀gún àbúrò lè máa sa wọn àwọn yóò máa dẹ́rù bà wọ́n bẹ̀ ní ọba kan o nígbà tó ẹ̀sìn àjòjì tó lọ gbà nígbà tí ó ṣètùtù àwọn àgbà wàhálà wọlé tọ̀ ó lè bá lùjẹ́ irọ́ ni o ẹ̀tàn ni o ọ̀pọ̀lọpọ̀ òòṣà tí wọ́n máa ń sọ pé ní ìdígi kan bẹ bí yẹn bá débẹ̀ aráàlú yìí ọ̀gbọ́dọ̀ dédi rẹ̀ àjòjì ọ̀gbọ́dọ̀ dédi rẹ̀ àfọmọ́lú ọ̀pọ̀lọpọ̀ kì í ṣe pé òòṣà yẹn gangan ní òbínú sẹ́ni yẹn o àwọn ẹnìkan bẹ ogun la àwọn ni wọ́n sàsì ọtí kọjá yìí rẹ lẹ́fì máa lérò wípé àbí igi tí wọ́n ń bọ̀ yẹn ló bínú sí ẹni náà ẹni yẹn ọlọ́run wá ní gbogbo ẹ̀yin tó bá ń dẹ́rù bà wala tuti'il kafirina wal munafiqina wada'a adhahum wa tawakkal 'ala Allah wa kafa billahi wakila ọlọ́run wala tuti'il kafirina wal munafiqina gbogbo táwọn gbèfèrí bá ń àwọn mọ̀náfìkì ẹ má tẹ̀lé wọn o gbogbo ète wọn wọ́n fẹ́ kẹ́ ẹ dà pọ̀ gbogbo ọ̀rọ̀ wọn wọ́n fẹ́ kẹ́ ẹ dà pọ̀ kẹ́ ẹ máa pèrè ayé ní mùsùlùmí kẹjọ máa bọ̀ ọ̀sà kẹjọ máa bọ́ kẹjọ máa gbégún pàdé lédi ẹ̀yin tẹ́ ẹ bá dalẹ̀ ọlọ́run tẹ́ ń pèrè ayé ní mùsùlùmí gbogbo ọba tẹ́ ẹ̀ mẹ̀sìn kan máa pàtó ǹjẹ́ kò yẹ kó kílíà sí wa pé ẹni tó bá dalẹ̀ ọlọ́run yóò dalẹ̀ ìlú tí ń jo lórí lé lórí. àtàwọn tí ń bẹ nù lò ọlọ́wọ́n ni wala tuti'il kafirina wal munafiqina wada'a adhahum ọlọ́run ní gbogbo ọ̀rọ̀ ní lára tí wọ́n lè máa fi dẹ́rù bà yín má tẹ̀lé wọn ìbọn bá ṣe tutù wàá lọ wọlé tọ̀ ọlọ́run ni wa tawakkal 'ala Allah gbára lé mi ọlọ́run gbára ẹ má wà láwọn àfa mùnáfìkì àwọn àfa àtọ́jà pé àwọn náà kàn fi Kùránì bójú ni tọ́ra àwọn míì ọmọ kílẹ̀ mọ̀ pé àwa làfa ọba ẹ máa rí pọ́ bàtán láwọn ń jáfa fún ìyọba yóò máa bá wọn bọ̀ọ̀sà yóò máa bá wọn gbégún yóò máa wá jọ wá lójú pé ṣé wọn sọ fọba yìí pé kò dáa ni àwọn àfa yìí náà àwọn náà ya òpè débi pé àwọn náà máa rí pé sọlọ ń sọ fún yín pé òun yọ àwọn ọba lẹ̀ pé àwọn lè máa ṣẹbọ pẹ̀lú ẹ̀sìn kódà ẹnìkan bẹ nínú àwọn tí wọ́n ń pè ní olórí àjìjàgbara lẹ̀ Yorùbá táwọn yẹn máa gbọ́lá fún jù wípé àwọn akíkanjú náà àwọn eléyìí ní oògùn kọjá àlà ọkùnrin yẹn orúkọ mùsùlùmí ní jẹ́ amẹ́nìkan ò lè sọrú èyí tó gbọdọ̀ kílíà sí mùsùlùmí ní pélé yìí kì í ṣe mùsùlùmí munafiki ẹ̀dá tó náà wá jẹ́ gẹ́gẹ́ bí akọni tó náà máa ń pèrè akọni wọn ò jó orí Facebook lọ o akọni orí Facebook ni o akọni orí Facebook náà ti ń jánu òun náà máa jọba dọ́dọ̀ àwọn tó ń bọ̀ ṣàyẹ̀wò wa ní bẹ́ẹ̀ sẹ́ ń wò yìí òun joyè nídìí ìjẹ́ mùsùlùmí o àmọ́ yìí táwọn ń ṣe yìí àṣà Yorùbá ni torí àwọn Yorùbá wọ́n fẹ́ràn kíní kan o gbogbo ẹni tí ó máa bá wọn ṣẹbọ tí ó máa bá wọn sọ wípé ìbọ Ògún bíbọ orò gbígbé èṣù bíbọ odò bíbọ ó ní ìṣẹ̀ǹbálẹ̀ pé kò gbọ́dọ̀ parun orísun Yorùbá nù munafiki èèyàn ni ẹni tí wọ́n wá gbọ́lá fún tọ́pọ̀lọpọ̀ èèyàn sọ pé yóò máa lọ bí tá ti ń bọ̀ sà yóò máa lọ bí tá àwọn tó máa ń gbégún yóò máa wá ní kọ́dà bó òun tún dé chọ́ọ̀chì gan òun tún joyè ńbẹ̀ òun ti lọ Mẹ́kà láìpẹ́ yìí òun sì darí ni àmọ́ ìgbàsílámù òun ní kó wọn má ṣe òòṣà Yorùbá o ẹ̀sìn ní káwọn má sọ̀rọ̀ ẹni ọ̀pọ̀lọpọ̀ yẹn máa mú zèrè fún pé akọni ni irú wọn yìí wọn gbọ́dọ̀ gbára lé kò gbọ́dọ̀ pé ní mùsùlùmí kọ́ mọ́ sóògùn Ọlọ́run lè dálẹ̀ rẹ̀ torí tí máa mú yẹn máa dira náà ni wípé kò ní confidence lórí ààbò Ọlọ́run wípé Ọlọ́run lè disappoint wọn o Ọlọ́run sì ní inna rúkọ wàtàmáìmá wàtíwàlá tanziriko ká máa pọ̀fọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba náà máa ń fẹlẹ́ yìí jà lólè yìí pé ọba àfikẹ́ múra o orí ipò yìí
wọ́n tún lò gbádìí lọ mọ́sálásí yìí. ntí alálẹ̀ ntí àwọn bàbá yín kan ṣe tí òjò tó jí ó túbà tó tí ó jù sí àbí kẹ́yìn náà ó ṣe o ẹni tí ń polówó eléyìí fún ọ sí mùsùlùmí ló péré ọlọ́run wa ni wàtí wà látà àti ká máa sọ̀gùn fẹ́ sí rẹ ni wàtàmá ìmà àti ká máa dé nkámára ọlọ́run wa ni sírìkù ẹbọ ni o. àwọn kábíyèsí tán ló gbàdí lọ yídì ńkọ́. àwọn tọrọ pa ẹni tí wọ́n pè lákọni yìí tọ́pọ̀lọpọ̀ ń mú sí rí fún pé ó lè ṣẹbọ pẹ̀lú ọlọ́run kò yẹ kó lẹ́sìn akọni nírú wọn òun kan náà òun náà padà sísọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí làwọn kan bá jáde náà bá sọ̀tàn yìí wọ́n ní akọni tó jẹ́ olóyè ọba kan ní ọ̀yẹ́ sakọni gbogbo lẹ̀ Yorùbá ẹni tí gbogbo yín gbọ́lá fún pé ó lè máa ṣẹbọ pẹ̀lú ọlọ́run ó lè kò bá máa mọ̀ jẹ ẹran tútù láti lè fi dáàbò bo ìlú ẹni yẹn nara yín náà pàtàn rẹ̀ wípé oyè rẹ̀ kọjá àbí ọba kan ò pé kì í solóyè kan tààrà báwọn ẹni tí wọ́n ní kì í solóyè kan tààrà tó báwọn sí ìwọ náà lọ wá sọ̀rọ̀ ẹdẹlẹbọ síbi pé gbogbo ẹ̀sìn pé ẹ lè kó gbogbo ẹ̀ pọ̀ èrò orí burúkú nìyẹn wọ Ọlọ́run wa ni wa tawakkali ala Allah ẹgbàrá lọ́lọ́run wa kafa billahi wakila Ọlọ́run ló dùn Ọlọ́run lọ́ba tí máa tó yàn láti gbára lé ẹ̀yin ọba tẹ jẹ́ mùsùlùmí àkíyèsí kan yìí wá ní wípé n tẹ́ fi mọ̀ wípé wọ́n ń kó yín lọ́bẹ̀ jẹ́ ni wọ́n ń gbá yín ni wọ́n ń tàn yín ni wọ́n wà ní torí níta máa gbọ́ ni pé Ifá ni máa yẹ̀yàn ní ẹni tí Ifá bá mú ẹ̀yin ọba ọ̀pọ̀lọpọ̀ ọba tí wọ́n ní Ifá ló mú ṣèbí ńgbà tí wọ́n ní Ifá ló mẹ́lòmíì àwọn kan ẹbí mi padà tún dìde nínú ìlú tí wọ́n padà tún gbé ọba yẹn lọ sí kóòtù tó jẹ́ pé kóòtù ni ó padà wá dájọ́ ta ló yẹ lọ́ba. wọ́n fowó rà. wọ́n tẹ̀ ní wọ́n tún ní Ifá gan wọ́n níbi tí owó bá fì sí àmọ́ gbọ́ bẹ́ẹ̀ ni o wọ́n níbẹ̀ ni ó yẹ kọ́pọ̀lọpọ̀ yín náà mọ ẹni tó yẹ pé ní owó lẹ ná kẹ́ tó dórí ipò yẹn wọ́n á tún ní Ifá lọ́yìn ẹ̀yìn ó yẹ kẹ́yìn náà mọ̀ pé kì í ṣe Ifá mọ̀ iṣẹ́ owó ní Ifá jẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni ó yẹ kẹ́yìn náà mọ̀ àwọn tí wọ́n bá lè dalẹ̀ tí wọ́n ní àfikẹ́ ẹ máa Ifá ní ọ̀yìn ẹ̀yìn o ẹ̀yin náà wá mọ̀nà tẹ́rìn kẹ́ tó dórí ipò yẹn èmi ọ̀dà kọ́ ọba kan o. Ifá náà ń gbowó nù. mi tẹ̀ máa wá gbọ́ ẹ̀yin tó jẹ́ pé àwọn kan wá gbàbẹ̀ tẹ́lẹ̀ wọn ni àásì Ifá ò mú ọ Ifá padà wá mú ọ wá dórí oyè tán àwọn ìyẹn náà tó wá padà ń sọ fún ọ pé àwọn òòṣà kan bẹ tó ọba bọ́ wà lọ́wọ́ ṣẹlẹ̀ àwọn tí wọ́n tàn ọkọ̀ tó dórí oyè wọ́n tàn wọ́n láti gbẹ̀sẹ̀ lọ́wọ́ yẹn. wọ́n dalẹ̀ tiẹ̀ náà nù. wọ́n dalẹ̀ tiẹ̀ náà nù àwọn tí wọ́n fẹ́ tiẹ̀ ipò yìí ìkànnù àwọn ẹni rẹ̀ ó ní kullu ni'matin la tuqarribuka ila Allah fa hiya baliyatun gbogbo ọlá tíyẹn bá ń wá tí ó sọ́dọ̀ ta Ọlọ́run kì í sọ lámà ó ti dàdánwò èyí tí fi ń dájọ́ ní pé bẹ́ẹ̀ tí ń lọ láti wọ́n pè yín kábíyèsí tí kálukú ń wúlẹ̀ fún yín tẹ̀ǹjẹ̀ tó wù yín nígbà tó wù yín tó dájọ́ ní pé bẹ́ẹ̀ tí bá ráyé lò kẹtàn lálẹ́ kìyàmà náà lò. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn tí ẹ wá ní Ifá ni máa ń yàn yín ní tẹ wá ní Ifá ni máa ń yàn yín ní ọba amalu kan nísìn lọ́wọ́lọ́wọ́ tó yẹ pé ní ìdílé márùn ní wọ́n máa ń jọba ń bẹ̀ wọ́n wá jọba ní ìdílé márùn tó ìdílé márùn yìí wá kárí wọ́n yẹ ká dá ọba yẹn padà sí pílẹ̀ tà kọ́kọ́ làwọn kan bá tó dèdè pé àwọn làwọn jẹ ọ̀rọ̀ padà dé pé ẹbú yẹmí tó lọ sí i síbẹ̀ ní Ifá ni máa ń yàn yẹn ní ìdílé márùn ti mara wọn pàwọn làwọn máa ń jọba. ẹ̀yin ẹ̀kan nù wọn. ẹ̀yin ẹnìkan nù wọn náà ó yẹ ókè gbogbo ẹ̀yin ọba tẹ bá wá jẹ́ mùsùlùmí nítorí pé wọ́n máa ń dẹ́rù bá yín pé Ifá ni máa ń yàn yẹn ẹ̀yin ò sì fẹ́ bọ́fá wọ́n ní wọ́n máa ń ṣètùtù wọ́n ní wọ́n máa ń wọgbé wọ́n máa ń wọnú yàrá kan wọ́n máa ń wọ ọmọ dàkọ̀ lédi àmọ́ lọ rí sífọ̀ wọ́n máa ń wọnú yàrá kan àwọn ọmọ gbogbo yẹn wọ́n ń tàn yín ni sẹ́mi pé tẹ́ ẹ bá jọba tán tó yẹ pé Ifá ló bá padà mú yín àwọn ẹbí kan lè padà dìde tí wọ́n gbé yín lọ sí kóòtù ní padà wá dájọ́ ara àwọn ọba táwọn haúsì ń fáìtì àwọn ilé ìgbìmọ̀ asòfin ń fáìtì pé máa bọ̀ wọ́n lọ́ọ̀ tọ́ sọ́ba ẹni táwọn ilé ìgbìmọ̀ asòfin bá padà náà ẹni táwọn ilé ìgbìmọ̀ asòfin bá fọwọ́ sí ní ọ̀padà jẹ ọba ẹni tó bá jẹ́ mùsùlùmí kẹ́ ẹ tó lè sọ pé ọ̀fẹ́ tẹ́rìsẹ̀ kí wọ́n tó máa sọ pé Ifá lọ́ọ́ bọ àbí Ifá ni ó yàn ọ́ ilé ẹjọ́ tó jẹ́ pò náà ní ọ̀padà fòǹtẹ̀tẹ̀ wípé wọ́n lọ́ba ibẹ̀ ni kí wọ́n gbẹ́jọ́ lọ pẹ̀tọ̀ ọba tó wà lórí oyè ọlọ́jẹ́ mi wọ́n gùn ẹja yẹnjú ẹja ìtàn ọ̀dàrú náà ntí ọba mú tán dàrú ìtumọ̀ ẹni pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa rò pé ọba lọ́yìn ẹ̀yìn lópin ìgbà tó wá já sí pé kóòtù padà dá sí adájọ́ padà dájọ́ adájọ́ ló lẹ́ni tí ń bẹ lórí àyímáyé èèyàn tí ń bẹ lórí èdò ní àwọn aráàlú gan sọ pé àwọn ọgbà lọ́ba àwọn adájọ́ náà ní àwọn náà ò tí ì sọ àwọn ìfòǹtẹ̀lúpò náà lọ́ba òun náà sì yóò tún máa wọlé aláàfáà yóò máa wọlé àwọn babaláwo pé gbogbo àwọn tí ò bá ní jẹ́ kí ni ọba yìí jẹ kálẹ̀ kẹ́mi wọn ṣé fálọ́wọ́ ayẹ̀ wọn. àjẹ ọjà sí pé ẹ̀tàn tọ́lọ̀ wọn bá pe ẹbọ ẹ̀tàn náà nìyẹn tàbá ń sáré àti là káwá ẹ̀jẹ̀ sáré ni wọ́n bá bátìjẹ́ àti mú ẹ̀dá bá nira bátìjẹ́
àti mú ẹ̀dá bá nira o gbígbésí ayé ẹ̀dá ò bá rọrùn ẹ̀dá ò bá nígbàgbọ́ tó yanjú o ẹ̀dá sọ̀ra ẹ̀dẹ́lẹ́bọ̀ mo ní tàbá sáré àtìlà ọba ẹ̀jẹ̀ sáré ẹ̀ níwọ̀nba. kí wọ́n tó máa sọ pé kẹ́ wá dífá kẹ́ wá bọ̀sà ẹ gbẹ́rọ̀ lọ sí court ẹ jẹ́ kọ́tù ọba yín yanjú ẹ̀ kí wọ́n mọ̀ pé ọba ti ń bẹ́ ń bẹ̀ bẹ́ẹ̀ mi ẹ̀ bá ti bọ́ ìwọ lọ́kàn gbogbo aráàlú gbọdọ̀ ti mẹ́ni tó bá tọ́ sí. ẹ fi wé ṣe. ẹ fi wé ṣe ẹ kà kọ́ lẹ̀. bọ́bá ìpè mùsùlùmí ni o sì fẹ́ jọba má jọjá sí pé ẹbọ tí wọ́n máa ń ṣe yóò mú òfin ẹ̀tọ́ àwọn bàbá rẹ̀ lẹ̀ pé ọ̀fẹ́ mọ́ rárá. ẹ̀ta níbẹ̀ ń di fáwọn àkíyèsí ni ó tó máa tẹ̀síwájú àmọ́ agbègbè eléyìí lọ́fẹ̀ẹ́ lẹ́kùn jù nínú tá a mọ àwọn ọba mọ̀ gbogbo ìrégbè tó kù ní tó máa tẹ̀síwájú àkíyèsí ni ò tí ì débi kan afẹ́ máa mú wa ní ẹsẹẹsẹ ní subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.